gbogbo tẹ̀dá níláyé kì í ṣe tiẹ̀. Ohun Ọlọ́run ni. Ilé tẹ̀dá kọ́ kì í ṣe tẹ̀dá. Mọ́tò tẹ̀dá ní kì í ṣe tẹ̀dá. Aṣọ tẹ̀dá ní kì í ṣe tẹ̀dá. Kódà gbogbo property tẹ̀dá níláyé kì í ṣe tiẹ̀. Nǹkan ẹyọ kan náà ní tèèyàn. Nǹkan ẹyọ kan náà ní tèèyàn. Ẹbí mi pé kí ni? Ètè èèyàn bá fọ́lọ́ ni. Ètè èèyàn bá fọ́lọ́ ní tiẹ̀ gbogbo ètò kójọ yẹn kì í sòun lónìí. Scientific tó máa ń kẹ́ mọ̀ pé gbogbo tẹ̀dá ní kì í ṣe tiẹ̀ ni pé ṣé nígbà tẹ́ ẹ kú ònílé bí lè ń ṣe dáa tó ṣé gbogbo kọ́kọ́rọ́ inú ilé yẹn ló wà lápò yín bì. Ó ti nà àwọn ẹ̀ gbọ́dọ̀ ti gbogbo ẹ̀. Èyí tó bá jẹ́ tiyín tó bá jẹ́ personal. Àwọn eléyìí ti sùn. Iná rò mú kí ni eléyìí tó máa ń lọ nù. Wọ́n gbá tọ́lọ́hún mú Ọlọ́run náà ó dẹ̀ tún gbá wọn mú. Bàbá Akilapa ẹ̀fọ́ kan balẹ̀. Èní dára ọ̀la mi á dára. Bàbá Akilapa jíṣẹ́ Olúwa. Wọ́n jíṣẹ́ Olúwa. Wọ́n gbá tọ́lọ́hún mú Ọlọ́run náà ó dẹ̀ tún gbá wọn mú. Bàbá Akilapa ẹ̀fọ́ kan balẹ̀. Èní dára ọ̀la dára. Báyé bá ń béèrè pé ta làlífà yẹn, ẹ fi wọ́n sílẹ̀ a ó máa já wọn sí. Parídùnnú ọmọ sàlàlífà yẹn, Pàdéyanjú ọmọ sàlàlífà yẹn, Pálálùbáríkà sàlàlífà yẹn. Ènìyàn forí wórí mẹ́kú ṣeré orí rẹ̀ àfọyẹ́gáyẹ́gá bẹ́nìyàn fọmọ tí ẹ̀wé ta lè fà. Wàlọ́yì àlù tí ẹ̀ pa ọmọjọ́mọ lọ ká má parọ́. Ọmọjọ́mọ lọ ẹ má fẹ́ gàn sí. Bó tún wù yín ẹ tún lè fẹ́ gàn sí. Ẹ̀gàn sọ wípé kóyìn má dùn. Ẹ̀gàn yín ò di t'Ọlọ́run lọ́wọ́. Ẹ̀pẹ̀gàn títí ẹ̀pẹ̀gàn nábì. Látijọ́ táyé ti pẹ̀gàn nábì. Ẹ̀gàn gígàn ò ti jọ mí lójúmọ́. Kán fàyè táwa ìdọ̀dẹ́ bí sẹ́. Kíyèsí nínú ẹ̀ nífẹ̀ẹ́ àlífà. 20 tó kù kán máa gbé mú. Gbogbo ayé òkùnkùn lè fẹ́ ní tán. Nínú ọ̀rẹ́ ọ̀tá ń bẹ níbẹ̀. Nínú ọ̀tá ọ̀rẹ́ ń bẹ ní. Àfojúfẹ́ ni màmá fọkàn fẹ́ ni. Aṣenibánidárò wáráyé. Wọ́n máa fẹ́ ni lójú ẹni tá a bá kúrò níbẹ̀ tán. Yẹ̀yẹ́ bẹ̀rẹ̀. Bàbá Khalifa ọmọ Akilapa. Ọlọ́run máa ń ṣọ́ yín lọ́wọ́ wọn. Lọ́wọ́ aláròkà ọmọ Ádámọ̀. Ẹni pé kẹ́mi Khalifa ó máa gùn. Òkú ọ̀run àmì àwọ̀ wọn lọ. Akilapa náà Ọlọ́run kẹwọn. Akilapa ẹnìkan ló ń sọ wọn. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم. صدق الله مولانا العظيم. أستجير بالله من الشيطان اللعين المطرود. بسم الله الرحمن الرحيم.
الحمد لله الحمد لله والصلاة والسلام على أشرف رسل الله عليه وسلم محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وجميع آل الله صلاة وسلاما عليك يا أشرف خلق الله يا من بلغ الرسالة وأدى الأمانة ونصر الأمة وجاهد في الله حق جهاده عليك وعلى أصحابك يا أفضل الثقلين إخوة الإيمان السلام عليكم ورحمة وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Haji Sulaimanu. حياكم الله. Tọ́lọ́m ní iṣẹ́ kó lè bá àjọ tọ́lọ́m níṣe. Ìjókòó tí àwa jólé nìyí. Gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀ yí pé tó bá dijọ́ àlìkìyámà òun fẹ́ ká nábì ó gbọ́wọ́ òun. Níjọ́ tí gbogbo olówó ò ní lówó mọ́. Níjọ́ tí gbogbo ọlọ́lá ò ní lọ́lá mọ́. Níjọ́ tí gbogbo ohun tí ń dùn ò ní dùn mọ́. Allah. Tí ó wàá kú ọba tó dá gbogbo nǹkan. Ẹni bá mọ̀ pé òun fẹ́ kọ́ nábì ó gbọ́wọ́ òun tó bá dijọ́ àlìkìyámà kó bá ń gbọ́ lọ́mú tóbi kí ń gbọ́. Allahu akbar. Allah. Haji Sulaimanu. Ayakumullah. Bí wọ́n ṣe ń ṣe program Olympic ẹni tó bá ń wò ó bí wọ́n ti ṣe tó bá dijọ́ àlìkìyámà nìyẹn. Tó bá dijọ́ gbẹ̀ndé àlìkìyámà máa ṣe ń sọ Olympic yẹn bẹ́ẹ̀ ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ ń jọ náà. Wọ́n ò ní gbogbo àwọn tí wọ́n jẹ́ múmìnì dà kálukú ó máa dìde nílùú tí wọ́n ti dà. Níjọ́ tán bá sọ bí ẹ̀yin múmìnì tẹ wá láti Nàìjíríà dà ẹlòmíì ó tún máa jẹun lọ́wọ́ ni o. Mi ò máa jẹun jọ náà kò ní ráyè. Because gbogbo ẹni tó concentrate sí bí tí wọ́n bá ti pa nẹ́bì sí àwa láwà wájú báyìí. Àwọn aláàkọ́ wà níwájú àwa tá a pọkàn pọ̀. Lọ́jọ́ tí ò ní sí tẹ́ǹtì kankan mọ́ tó yẹ pé tẹ́ǹtì Ọlọ́run nìkan ni ó kù ẹni bá fẹ́ wà lábẹ́ tẹ́ǹtì ànábì kó bá ń sọ pé Ọlọ́run tóbi kí n gbọ́. Allahu akbar. Allah. Láti ọ̀dọ̀ bàbá wa Ainu Ridọ. Àwọn àgbà Ainu Ridọ. Àsìkò ní o gbà mí because mi ò ní disappoint. Kò ní o. Mo kì í kú ìṣe ojúṣẹ́yìn. Àkìlápá kì í kú ìṣojú sẹ́yìn. Àkànjí àbíbí àbíbùn. Ainu Ridọ mọ̀ ni. Láàbá lákàfí òbí. Àbíbí àbíbọ́n. Bẹ́ẹ̀ni. Láhàbálì òbí. Láhàbá lákàfí òbí sọ kí máa káyà ẹ̀ jà náà. Àbíbùn àbíbí. Láhàlá òbí ga. Láhàbá lákàfí òbí. Jayyidil kirata wajawwidiya. Àbíbọ́n àbíbí. Láhàbá lákàfí òbí. ونار الآباء لا تشتهي طعم مطعمي. ونار الآباء لا تشتهي طعم مطعمي. Did you know your actual friend? Bó o bá mọ̀ ta ni. Bó o bá wá dàmà ta ló ń tàn. Ànábì ni wọ́n bí. Sallallahu alayhi wa sallam. Wọ́n ní mani ahabbu nnasi ilayka ya Rasulallah. Sábẹ̀ yẹn ló ń bi ànábì pé wà ànábì ta ló láìkì jù. Fẹ́ràn jù. Ànábì ní zawjati Aisha. Yallahu ta'ala anha.
Ànábì níyàwó mi Aisha ni mo láìkì jù. Sàábé wa ní ìnáma àání mina rijal. Kì í ṣobìnrin ni mò ń sọ bí talẹ̀ láìkì jù, mò ń sọ nínú àwọn ọkùnrin ni. Nínú àwọn ọkùnrin ni mò ń béèrè. Qala abuha. Qala Abuha. àtẹ̀yìn Tẹ̀yìn. àti bàbá mi àgbà ọlọ́rẹ̀. Àwọn àgbọ̀ ọlọ́rẹ̀. Bàbá wa Limaruwa. Àlùmọ́rùwà. Bàbá mi ọ̀pẹ́ bì yìí. Ọ̀pẹ́ bí yìí. Nínú àwọn tí ó jẹ́ pé láti àná láti jọ ń bọ̀ apọ̀ bẹ́ẹ̀. Àwọn àgbàlagbà pọ̀ bẹ́ẹ̀, wọ́n pọ̀ bẹ́ẹ̀ látàná tán jọ ń bá a bọ̀ bẹ́ẹ̀. Ma dhukina khamuran Alhamdulillah. wa maktamarina. Alhamdulillah. Mi ń kéwú lọ́wọ́ ni. Khalifa ń kéwú lọ́wọ́, ijó ẹ̀ ti ń bá a bọ̀. Ó máa gbọ́ kéwú mi. Ayakumullah. Ma dhukina khamuran wa maktamarina. Àtẹ̀yìn yọ ọtí mu. Àtẹ̀yìn ọ̀yọ́ mu. Àtẹ̀yìn sọ pé ẹ tiẹ̀ lọ́ba mi wá mi fẹ́ mu. Àtẹ̀yìn gbé mu, àtẹ̀yìn ọ̀yọ́ mu. Méjèèjì kankan ṣẹlẹ̀ látàná tó fi wá dè ní. Alhamdulillah. Gbogbo ń tẹ̀yìn wá ń dà láyé nínú ń tẹ̀yìn wáyé wá dà ládàá àdẹ dàdàkúdà. Alhamdulillah. Bàbá ọ̀pẹ́ bì afòfòfòfò àtúfò lọ́rùn. Alhamdulillah. Wọ́n àgbàlagbà fòfòfò. Ẹ. Wọ́n tún fò lójú ọ̀run. Bàbá ọlọ́rẹ̀ bàbá inú ìdọ̀ afòfòfò kúrò nílẹ̀ Láti ilẹ̀. àwa tún fò sókè. Ẹ tún wá fò sókè. Lihanna li qammata asasuha kum. Allah. Ọ̀tọ̀ ni help ọ̀tọ̀ ni top. Ọ̀tọ̀ ní ọ̀pù, ọ̀tọ̀ ní tọ́ọ̀pù. Méjèèjì ọ̀pápọ̀. Gbogbo top Gbogbo tọ́ọ̀pù àti bí up ni. àti bí họ́ọ̀pù ni ó ti bẹ̀rẹ̀. Ayakumullah. Al-qammatu asasuha kum. Ni wọ́n sọ fún Ànábì pé kum ya ayu al-mudaththir kum fahandhir ya ayu al-mudaththir kumil layla illa qalila. Gbogbo tọ́ọ̀pù ó bẹ̀rẹ̀ láti bí họ́ọ̀pù. Bẹ́ẹ̀ni màá gòkè Màá gòkè. láti bí step àkọ́kọ́ ni. Láti bí stéèpù àkọ́kọ́ ni ó ti bẹ̀rẹ̀. Ọba tó yàn yín nínú àwọn òjíṣẹ́ ó dẹ̀ ń bá yín jẹ. Bẹ́ẹ̀ bá yín jẹ́sẹ̀ yẹn. Gbogbo ẹni tí wọn ò bẹ̀ tó lòun fẹ́ jẹ wọ́n wọlé lásìkò tí wọn ò fẹ́ Gbogbo wọlé. ẹni olóhùn fẹ́ jẹ́ fúnra rẹ̀ wọlé lásìkò tí ọ̀yọ́ wọlé ní ìgbà wọn rán. Ó wá dàbí pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Alhamdulillah. Ọba tó ní yín ò ní yọ yín níṣẹ́ Ọlọ́run tó láíláí. ní yóò ní yọ yín iṣẹ́ o. Mo fi ti yín kí gbogbo àwọn àfáà mi látòkè délẹ̀. Àwọn àgbà inú ìdọ́ kí gbogbo àwọn àgbàlagbà ń kà látòkè délẹ̀. Bí mo ṣe ń kí yín yẹn àwọn ni mò ń kí o. Bí wọn Akilapa ṣe ń kí yẹn àwọn àgbàlagbà ń jòkó ni wọ́n ń kí yẹn. Man zanna annahu shay'un wa laysa bi shay'in qad istahalla nafsahu lit-tawbikh. Èmi ni Èmi ni. tí ò bá ti jẹ́ òun Tí ọba ti jó òun, kò ní jó òun mọ́. ẹmbásí ń pera rẹ̀ ní tí ò jẹ́ kò ní jẹ́ nǹkan kan mọ́. Èmi ni. Èmi ni. Èmi ni. Eh. Èmi ni. Tí ò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò ní padà jẹ́ bẹ́ẹ̀ náà ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé èmi ni tọ́lọ́run fi sọ pé ẹ̀yin ni ẹ̀ ní wọlé láíláí. Àmín. Mo dá Gáúsù Azam kí lọ́tọ̀. Gáúsùl Azam. Azam mọ́ni. Adágáúsùl Azam kí lọ́tọ̀. Wí ní tí mo wí. Wọ́n àlífà kí Gáúsùl Azam lọ́tọ̀. Gbogbo nǹkan lèèyàn lè bínú dáa. Ìdènìyàn ni ò ṣe é bínú dì. Ìdèyàn ò ṣe é bínú dì. Wí ní tí mo wí. Gbogbo nǹkan lẹ̀dá lè bínú dà yìí jẹ́ èèyàn ni ò ṣe é bínú dà. Tó bá jẹ́ pé èèyàn lè bínú dé èèyàn ni. Wáyé pé èèyàn lè bínú dé èèyàn. Gbogbo ọmọ ẹni tí wọ́n fọlá bí ni wọn ò bá kọ́kọ́ dé èèyàn kí ọmọ aláìlọ́lá ó tó dì í. Gbogbo ẹni wọ́n bí lé ọlá ni ọ̀bá kọ́ dé èèyàn káwọn tí wọn ọ̀rẹ́ ni bí wọ́n tó dé èèyàn. Àmọ́ màá sọ é dé èèyàn Ọlọ́run. Fẹ́ kó dé èèyàn. Ìpinnu àti májẹ̀mú ni. Ìpinnu àti májẹ̀mú ni màá sọ ọ́ dé èèyàn Ọlọ́run. Nínú àwọn ọmọ yín tí Ọlọ́run ní kí ìpinnu Ọlọ́run àti májẹ̀mú ó ṣẹ nínú ayé ẹ̀ Gáúsùl Azam jẹ́ kan. Gáúsùl Azam jẹ́ kan pàtàkì nù wọn. Asirun hadha am antum la tubsirun. Mo fẹ́ kí nọ́mbà ẹ yọ ní eléyìí o. Lélẹ́yìí.
kì í ṣe pé mò ń tẹ yẹ̀pẹ̀ o. kì í ṣe pé mò ń tẹ yẹ̀pẹ̀ mo fẹ́ kí nọ́mbà rẹ̀ ó yọ òun lélẹ́yìí. bẹ́ẹ̀ yẹn bá mọ yẹ̀pẹ̀ tẹ́jú bẹ́ẹ̀ lọ bọ́lọ́wọ́n bá ní jẹ́ kí nọ́mbà rẹ̀ ó yọ yọ kàn máa tẹ̀ ẹ́ lẹ̀ ni kò ní tẹ̀ ẹ́ sókè. yọ kàn máa tẹ̀ ẹ́ sílẹ̀ níbi bá ti ń tẹ̀ ẹ́ kò ní rí tẹ̀ sókè. yóò sì máa gbàpọ̀ kan wà yóò níyàn. máa gbàpọ̀ kan wà níyàn. ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ láéláé. àmín. láti ọ̀dọ̀ alájí wa ní Dublin kí ló kọ alájí náà Ajíláìdé alájí wa Abdulgani oyè ọlọ́run ló wá jẹ ló wá kóyàn wá tó báyìí lọ́jọ́ tí gbogbo olówó bá dolòṣì Abdulgani ò ní dolòṣì ńjọ́ náà. àmín. ẹ bá ń bá ṣàmì dáadáa. àmín. bẹ́ẹ̀ bá ṣàmì àwọn màláíkà jí bá ṣàmì. àmín. nígbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan bàbá wa lèmọ́ríwá bàbá òpẹ́ bí yìí nígbà tó kàn wọ́n wọ́n wá dúró pé gbogbo ohun tó bá yẹ kéèyàn ó gọ̀ sí tó bá ti lè gọ̀ síbẹ̀ ọgbọ́n ẹ̀ ò ní dàgọ̀. béèyàn bá ti lè gọ̀ bí ó yẹ ó gọ̀ sí ọgbọ́n rẹ̀ ò ní padà dàgọ̀. bàbá òpẹ́ bí gbogbo ń tẹ̀dá níláyé kì í ṣe tiẹ̀ ohun olóhùn ni. ilé tẹ̀dá kọ́ kì í ṣe tẹ̀dá mọ́tò tẹ̀dá ní kì í ṣe tẹ̀dá aṣọ tẹ̀dá ní kì í ṣe tẹ̀dá kódà gbogbo property tẹ̀dá níláyé kì í ṣe tiẹ̀ nǹkan ẹyọ kan náà ní tèèyàn. nǹkan ẹyọ kan náà ní tèèyàn. ẹbí mi pé kí ni ètò èèyàn bá fọlọ́ ni. ètò èèyàn bá fọlọ́ ní tiẹ̀ gbogbo ètò kọjọ yẹn kì í sòun lónìí. scientific tó máa ń kẹ́ mọ̀ pé gbogbo ń tẹ̀lé ní kì í ṣe tiẹ̀ ní pé ṣé nígbà tẹ́ ẹ kú ònílé bí lè ń ṣe dáa tó ṣé gbogbo kọ́kọ́rọ́ inú ilé yẹn ló wà lápò yín bì. ó ti nà àwọn ẹ̀ gbọ́dọ̀ ti gbogbo ẹ̀ èyí tó bá jẹ́ tiyín tó bá jẹ́ personal. àwọn eléyìí ti sùn iná rò mú kí ni eléyìí tó máa ń lọ ọnu. èyí tó jẹ́ master room tó yẹ pé nìkan lẹ ní lẹ́mọ́bí tẹ́ ẹ fi kí ẹ̀ sí. gbogbo kíì tó kù wà lọ́wọ́ àwọn tó ní. Allahu Akbar. kíì géètì wà lọ́wọ́ gateman torí pé kì í ṣe ẹ̀yin lẹ́ ń mú yẹn dání. torí kì í ṣe ẹ̀yin lẹ́ ń mú yẹn dání. ó yá bá mi mú kíì géètì mi ayé yẹn ò yá tí ì dá ni. ayé yẹn ò tí ì dá nu ni. ẹ fi kíì géètì mọ́tò sí ara kíì mọ́tò. ahun ni. ahun ló ń tàn án. kíì géètì pẹ̀lú kíì mọ́tò. kọ́ tó papọ̀ ahun ní jẹ́ bẹ́ẹ̀. aṣọ tẹ̀dá ní kì í ṣe tẹ̀dá àfẹ́ tó wọ̀ sọ́rùn a lè má jẹ́ tiẹ̀ kó wọ gbogbo ẹ̀ wá bí. ṣébi tó gbé kì í ṣe tiẹ̀ ni ò jẹ́ wọ gbogbo ẹ̀. torí kìí ṣe wọ lọ nínú ẹ̀ ni ó jẹ́ ọwọ́ gbogbo ẹ̀ wóde. bàtà lè jẹ́ tẹ̀dá kó má wọ gbogbo ẹ̀. lè má wọ gbogbo ẹ̀. ìgbà tí ò jẹ́ tiẹ̀ ló yẹ kó wọ déédéé tó jẹ́ tiẹ̀ kó fi yókù lẹ̀ sílẹ̀. ìtí ò jẹ́ ọwọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ni pé kì í ṣe tiẹ̀ èyí tó wọ̀ sẹ́sẹ̀ nìkan tiẹ̀. alimariwa owó àpò ẹ̀dá kì í ṣe tẹ̀dá ti báǹkì kì í ṣe tiẹ̀ a lè jẹ́ tiẹ̀ bọ́n ṣe ń kí látẹ̀ kan kó má kó gbogbo ẹ̀ kó ná tán. gbogbo ẹ̀ kó ná tán lẹ́ẹ̀kan náà. ajamisura ìyẹn ló dín fáfẹ́ ni tó ń tajà tó ń ta búrẹ́dì pé ẹjọ́ ẹ bá mi ra búrẹ́dì yìí abẹ́ni tó ń ta mínírà nínú tírafíkì ògbẹ́ngbẹ́ ó ń sọ ẹ̀tì níbẹ̀ àmọ́ ńgbà tó yá pé iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe kó dẹ̀ lè já mínírà mu onótún sọ fáwọn èèyàn tó wà nínú AC pé mínírà náà. mínírà tútù. pure water yes bottle water yes òun dẹ̀ ní di bottle water yẹn ju ọ lọ. ẹgbọ́n ta ló ní ìdí ẹ̀ nínú àwọn méjèèjì sẹ́ńtì ń bẹ nù AC ni àbẹ́ntì ń bẹ nù ọ̀rùn. wọn ò bí dáa kọ́mọ́tà kó wá jókòó bẹ́ẹ̀ nígbà tá a jẹ́ òtí wá yìí. ẹ jẹ́ a máa tú mu. ẹ jẹ́ kọ́kọ́ fún mi lẹ́yọ̀ kan. ó sì pè. ló bá mú mọ́ọ̀tì kínní bàbá ọ̀pẹ́ bíi. mo kó kíkan sí i. mo fi alẹ́ sí i. ó tún di tẹ́kítẹ́tì ó wò pé ajé ni ò wáyé ẹ mú fi alẹ́ sí kan. tó tú mu. kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ajá Rashidi ó tún wò ó títí pé aago mélòó ló lù yìí wọ́n ní 5:30 ló ń lọ lu ọlọ́run ò mọ̀ ní kátà ẹjọ́ ẹ bó mú síwèé níta yẹn bá jẹ ni yóò.
bàbá mi ọlọ́rẹ̀ oníbúrẹ́dì òní torí pé òun ò ta káwọn ọmọ ẹ wá dé láti skul kó bẹ̀rẹ̀ sí ní kí wọ́n mú lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ máa já búrẹ́dì jẹ. gọ́sùlẹ̀ azam torí pé kì í ṣe tiẹ̀. torí kì í ṣe tiẹ̀. ṣáwọn ọmọ rẹ̀ wà wájú ilẹ̀ akérèlé hoops. ẹni tó ṣe ẹ̀dẹ́ láti skul ló yẹ kó jẹ búrẹ́dì ní. abẹ́ni ẹlẹ́ni tí ń kọjá lọ. abẹ́ni ẹlẹ́ni tó ń kọjá lọ. nǹkan ẹyọkan ni tẹ̀dá. nǹkan ẹyọkan náà ni tẹ̀dá nù gbogbo ẹ̀. ohun tó jẹ́ tẹ̀dá làlájì wa láìdé pè wá sí i. ma anfaqtum min nafaqatin aw nadhaqtum min nadhirin. gbogbo àwọn ajá sí mi wọ́n ti sùn lọ ní o. ẹ má bínú o. min nafaqatin. èmi ni mò ń wọ́ wọn ní o. aw nazartum min nazirin. فإن الله يعلمه والله خير رازقين والله خير رازقين. ìyá tẹ̀yìn bá sì ti jogún ṣe mọ̀ pé yọkàn ra mọ́ jàmá ẹ̀ díẹ̀díẹ̀ ni. àkànjí nù. Ayakumullah. Mo ń ṣe díẹ̀díẹ̀ ni. Akramakumullah. Back to back ló yẹ kí n máa ṣe àmọ́ mo kàn ń ṣe bàbá díẹ̀díẹ̀. Don't take. Àṣìlẹ̀mọ́nù. Ká lè bá a mọ̀ pé gbogbo ń tẹ̀dá ní èyí tó bá bọ́ tó fún Ọlọ́run ní tiẹ̀. Òun nìkan ní nǹkan ẹ̀ ẹ kàn tẹ̀lé mi lọ sínú tẹ̀yìn ní ìṣẹ́jú méjì. وإذا أسست قوما وإذا أسست قوما فاجعل العود بينهم وبينك تأمن كلما تتخوف وإن خفت بالأهواء قوم تشتتا وإن خفت من أهواء قوم تشتتا. bàbá ọ̀pẹ bíi téèyàn bá fẹ́ complete dáadáa ìyàwó méjì ló yẹ kéèyàn ó ní. wà ní khifuta. bẹ́ẹ̀ ni. mi ní àwa ìka omi táṣà tuta. ẹni tó bá fẹ́ complete léèyàn ó yẹ kó ní ìyàwó méjì. wábìlì júùdì. mò ń bọ̀ àmọ́ téèyàn bá fẹ́ jẹ́ London sim ó lè níyàwó kan o. bẹ́ẹ̀ni. téèyàn bá fẹ́ jẹ́ London sim ó lè ní. àmọ́ àwa tá a balance jù. lẹ́ni tó níyàwó méjì lihanna yadalwa idala to sofik torí bí ọwọ́ kan ò ṣe pàtẹ́wọ́ kò ní dún ni o. ìwọ náà fi pa o. ọ̀pẹ́ bíi tẹ́ ẹ bá fọwọ́ kan pàtẹ́wọ́ kò ní dún. wàláhì kò ní dún. ẹ plus ẹ pẹ̀lú kejì. ẹ fi kejì kún ẹ fi méjèèjì pa o. a round of applause fẹ́mi náà. wàyí ní kíbu tẹ̀bí líyà àwa ìka omi ń tàṣà tuta. mo fẹ́ fọmọ yín ṣe èṣù lásán ni o. wàyí ní kífúta mi ní àwa ìka omi tàṣà tuta. ó ní bọ́n ṣe máa ń fẹ́yàwó ó ní stage àti age tó yẹ kí wọ́n fẹ́yàwó. wábìlì júùdì fàjìmá. tíyàwó ẹ bá ti lè gbádùn ẹ fún 20 years. bẹ́ẹ̀ yàtà kàlà. tún fi ọmọ kékeré kan tó jẹ́ gíbútà tó ń ka ọ̀bùn. tífúlà tún là ọ̀bùn. tíyẹn náà bá tún gbádùn èèyàn fún 15 years. olúwa tún sàlùbọ̀n. kéèyàn tún wá kékeré kan lámúyá tí mithiu náà ń sún kọ́búlẹ̀ ọ̀hún. wàlá jáánù. ìyẹn ló máa báyọ̀ káwó téèyàn bá ti dé látòde. wà ní kífúta. ní àwa ìka omi táṣà tuta. àwọ̀ àwọn tí ó bá níyàwó méjì àwọ̀ wọn máa ń dàbí àwọ̀ ọmọdé ní torí ọbẹ̀ méjì ni yóò máa jẹ. wábìlì júùdì fàjìmá. bẹ́ẹ̀ ni. báyìí náà ń yàtà kàlàfù. aláwọn méjì ló níyàwó méjì ọlọ́kàn méjì ni.
kódà ọlọ́kọ̀ méjì ní. bẹ́ẹ̀ni. Tó bá ti wà kan dáadáa tó bá ti wà tó wà pé ó ń steam á páàkì yẹn á bọ́ sínú mi. mo ní èyí tẹ̀ ń wà yẹ ẹ wàrà yín pa báyìí. ẹ wàrà yín pa ẹ ti fẹ́ ẹ wàrà yín pa. ó dà. mi ò fẹ́ kó dìgbà tí ọ́ìlì yẹn ó mọ ṣọ́ọ̀tì ni o ọ̀rọ̀ tí mi sọ fún ẹ yìí mi ì fẹ́ kó máa ṣọ́ọ̀tì ọ́ìlì ni o. kódà ká máa ríngì ẹ̀ gáúsù lásán gbòòsà. àwọn ọ̀pẹ bíi mi ì fẹ́ kó dìgbà tó máa gba ríngì tó máa gba ọ́ìlì ni. nǹkan tí mo bá débẹ̀ ni pé ajá náà sì mi ìyàwó kan ló ní. ṣẹ̀dẹ̀ mọ̀ pé ó níyàwó méjì ẹ mọ̀ pé ọpọlọ èèyàn á ti pín sọ́nà tó pọ̀. mi ò nídìí kí n wò ó màá mọ̀ ọ́. tó gbé nǹkan tí mi ń wò nǹkan tí èèyàn fi lè mọ tó ń wò ni. Insha Allah. Oníyàwó méjì. Ó dé. Á balance. mírọ̀ tí ò rí náà dáadáa ló fi ń wo kéwà bí ọ. wàyí ní kíbútà bí ní àwa ìka omi ni. wàyí ní kíbútà mí ní àwa ìka omi ta ṣàtúntà. Alhaji wa Ọláìdé Ṣéhù Al-YUSRA ẹ bá ń ṣe Ṣéhù fún wọn. Okùn méjì. Ṣéhù. Ó kẹyọ kan. Ṣéhù. Gbogbo ẹni tó bá wáyé tó bá sìn bí ilé ayé ẹ̀ ó ṣe jẹ́ ẹ̀yẹ ní. Àyàmù umurika kálí àyàd. Ọjọ́ ayé gbogbo ọjọ́ ilé ayé ẹ̀ Ajilaide wá dàbí ọjọ́ ọdún. Gbogbo ọjọ́ ayé Ajilaide wá dàbí ọjọ́ ọdún. Torí o ti ṣe wàhálà fáwọn ọjọ́ tó pọ̀ sẹ́yìn àtọdún tó pọ̀ sẹ́yìn. Bàbá inú ìdán sọ lẹ́ẹ̀kan wọ́n nígbà tí gbogbo èèyàn mú déètì tí wọ́n mú dé ẹ̀jẹ̀ á máa ṣe mòlídì. Àwọn kan ní ẹ̀jẹ̀ á máa ṣe gbá Ọláìdé Ṣéhù ní Ramadan lecture ni màá máa ṣe. Mi ò dẹ̀ ní mújọ́ tí gbogbo èèyàn mú torí pé níbi tí mo ti yan ẹ̀dá níbi táwọn èèyàn ò ti yan ni. Torí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ti yan ni mo ti yan rí tèmi mi ní múrù èyí tí wọ́n mú. Ohun tó lè yàyàn sọ́tọ̀ al-insanu la yumayyizuhu ilmuhu. Kì í ṣe lè kéwù tá à ń lọ àbí lè wé tí à ń lọ yẹn ló lè yà wá sọ́tọ̀ o. Wa innama yumayyizu al-insanu al-ibda'. Al-ibda' yumayyizu al-insana. Creativity. Al-ibda'u wal-mahara. Ẹlòmíì wáyé. Kò mọ skill tọ́lọ́run fún. Nínú ayé. Alhaji Láìdé sin àwọn tí wọ́n kọ́ wọn ní kéwú. Ọlọ́njálì kìámà bàbá rẹ̀ ṣe ó tún dá sí. Àmín ya Allah. Wọ́n wá fún yín ní ìjádà. Ó tẹ̀lé àfa rẹ̀. Àtànà lal ìjádà. Ọmọ kéwú mi ò dúró gbà jádà. Ó dẹ̀ dúró gbà jádà tán. Alhamdulillah. Ìjádà ní máa jẹ́ kí ẹni tí ó sin èèyàn ó déèyàn. Ìjádà ní jẹ́ ni ó sin èèyàn ó déèyàn. Gbogbo àwọn tí a ti ń pè látẹ̀ẹ̀kan kò sí àwọn tí wọ́n jó ń jálà bí àfa yín ń bẹ̀. Mo nígbà tó déèyàn ló fi ń kọ́ọ̀sì àfa rẹ̀. Nígbà tó déèyàn náà ló fi ń lọ kọ́ọ̀sì àfa rẹ̀. Nígbà tó rí èèyàn jẹ́. Ọláìdé déèyàn tán. Tó gbó tẹ̀lé àfa nígbà tó ṣòro. Àkọ́kọ́ tẹ̀lé àfa. Gbogbo ẹni bá fẹ́ máa jìyà ni wọ́n kàn máa jẹ́ tó tẹ̀lé. Ẹni tí ó jẹ tí ó mu nínú yà tí ó tún fi yà fọṣọ ẹni tó bá kọ́kọ́ tẹ̀lé àfa ni. Ẹni ó bá kọ́ tẹ̀lé àfa ni ó jẹ tí ó mu tí ó tún fi ìyà fọṣọ. Àmọ́ ìyà tẹ̀lé àwọn àfa ìgbà fáwọn àfa ibi tó sọ yín kalẹ̀ sí ni. Àmọ́ ibi tí ó sọ èèyàn kalẹ̀ sí náà ló sọ Ajilaide kalẹ̀ sí yìí. Bàbá inú ìdán gba owó lẹ́ẹ̀kan wá ní ẹ jẹ́ ká announce ẹ. Ẹ jẹ́ àwọn kìíní ń pọ̀ ẹ jẹ́ ká announce ẹ. Ẹ jẹ́ announce àwọn tó ń ṣẹlẹ̀ yìí ń pọ̀. Àwọn èèyàn ń ṣòde ọdún mẹ́wàá ní. Tálí Yusra ti bẹ̀rẹ̀. Ìwọ ni kò tẹ̀lé àfa kò kàn tán náà mọ̀ nìkan ni.
Ọlọ́run wá sọ gbèsè ayé Alhaji Láídé Ṣéwù Aláìdé lọ́lọ́run bá sọ ilé ayé ẹ̀dódìdí òṣùpá. Watashaa'u anta. Watashaa'u anta. Minali amane najimata. Níjọ́ tí Láídé ń kéwú lọ́wọ́ òun náà fẹ́ dìràwọ̀ kó gbólóhùn bí àfa rẹ̀ ni. Wayasha'u rabbuka an yunawwilaka al-qamaru. Ajá náà sí àfa lọ fẹ́ jẹ́ bó o ti wá dóorùn tọrùn káàkiri gbogbo ayé nìyí tọ́ dálé ayé tiẹ̀ wá. Watashaa'u anta. Ọláìdé. Minali basha irikotirota. Ojo ma àwọn àfa àtàlùbáríkà díẹ̀ náà lọ fẹ́ kọ́ kán sínú ìgbésí ayé rẹ̀. Wayasha'u rabbuka. Wayasha'u rabbuka. Ayagisaka bil matar. Ayagisaka bil matar. Ó sọ wípé kí díẹ̀ ó kán nínú àlùbáríkà Ọlọ́run wá ní kó máa rọ̀ bí òjò. Watashaa'u anta. Watashaa'u anta. Ó kárí akẹ́jì. Minali ayati ghanimata. Káwa náà ṣe béèyàn ti ṣe kí wọ́n lè mọ̀ pa wáyé láàfáà ìyẹn ló wù ọ́ tẹ́lẹ̀. Wayasha'u rabbuka ayasuqa laka duraru. Bọ́lọ̀ ti wá sọ ọ́ di dáyámọ́ndì lọ́dọ̀ gbogbo èèyàn ni. Watasalu tas'a. Bẹ́ẹ̀ni. Ja'idan fi himmatin. Ja'idan fi himmatin. Ambition báwo la ti fẹ́ déèyàn ni wọ́n náà bá kú òun lé. Wallahu yuti man yasha'u idha shakara. Àwọn tí wọ́n bí Láídé Ṣéwù wòlíì tí wọ́n sin lọ́m ni wọ́n. Kò wá torí pé òun bá ń tóun ó jẹ nílé kóun ó mọ̀ wá tóun kún. Mo ní kò ní tó jẹ yóò dẹ́ dìjà. Kò ní tó jẹ kódà yóò dájà lẹ̀. Bàbá inú ìdọ̀ kò ní burú fún yín o. Kò ní burú fún bàbá inú ìdọ̀. Bàbá ọlọ́rẹ̀ kò ní bàjẹ́ fún yín o. Bàbá Amadibo nǹkan yóò ní bàjẹ́ o. Ṣé o Gawusu Lásọ̀mù kò ní bàjẹ́? Bàbá Ọ̀pẹ́bí bàbá Alimọ́lúwà. Gbogbo ọmọ tí ò bá ti dèèyàn lójú àwọn tí wọ́n bí. Gbogbo ọmọ tí ò bá rí èèyàn dà lójú àwọn tán bí. Àti dèèyàn lẹ́yìn wọn. Àti dèèyàn lẹ́yìn wọn. Láì ní tò lẹ́yìn ẹni tó ti dèèyàn bóyá ni o. Láì ní kọ́kọ́ tò lẹ́yìn ẹni tó ti dèèyàn bóyá ni ó jẹ́ o. Kí ni wọ́n fẹ́ bá yín jà sí? Ẹ jọ. Àìnú ìdọ́. Kí lẹ fẹ́ jọ fà? Kí la àjọ ní lójú àwọn tí wọ́n bí wa? Kí la àjọ ní lójú àwọn tán bí wa yẹn? Bàbá ọlọ́rẹ̀ kí ni wọ́n fẹ́ bá yín jà sí? Kí wọ́n fẹ́ bá yín jà sí? Amadibo. Kí lẹ ti dà lójú àwọn tán bí yín? Gawusu Lásọ̀mù. Gawusu Lásọ̀mù. Bàbá Ọ̀pẹ́bí. Bàbá Ọ̀pẹ́bí. Bàbá Alimọ́lúwà. Kí lọ́lọ́run ọ̀sán yín dà lójú àwọn tán ní? Àwọn tí wọ́n bí Ṣéwù Láídé déèyàn. Láídé déèyàn lójú wọn. Mo bọ̀ ná. Àfa ò tún wá sí láyé mọ́. Ambition tiẹ̀ ní pé kásá máa sìn wọ́n. Ọlọ́run ní màá dẹ̀ sọ ẹ́ di diamond. Ọlọ́run ní wàá dẹ̀ di yá diamond màá sọ ẹ́ dà bẹ́ẹ̀. Mo bọ̀ ná. Wallahu yuti. Wallahu yuti. Láídé mọ̀ bọ̀ báyìí. Mọ̀ bọ̀ báyìí. Wallahu yuti man yasha'u idha Haji Láídé ṣe watasha'u anta minal amani najmata. Watasha'u anta minal amani najmata. Wayasha'u rabbuka an yunawwilaka al-qamaru. Wayasha'u rabbuka an yunawwilaka al-qamaru. Alhaji Láídé wa ń sọ fọ́lọ́run ìjókòó téèyàn bá ti jó. Tí ò bá ti mọ́pẹ́ dání. Ọlọ́run ó wò pé adúrú bí mo ti ṣe yìí ṣé kò yẹ kẹ́ ẹ fún mi lọ́pẹ́. Ọlọ́run ó wò ó pé sí kò yẹ kẹ́ ẹ mọ́pẹ́ wá lórí bí mo ṣe ṣe yìí ni. Haji Láídé ṣe wá ń sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ ẹ. Èmi ṣọpẹ́ lọ́dọ̀ ẹ ìlàyà láwùrà. Ṣé mi náà ló ṣe yìí fún tán? Mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. Láídé. Mo ṣọpẹ́ lọ́dọ̀ rẹ ìlàyà láwùrà.
sẹ́mi náà ló ṣe yí. Láìdé ṣéwù ṣẹ́mi náà ló ṣe yí fún tán. Mo dúpẹ́ lọ́dọ̀ rẹ, mo sọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà sẹ́mi náà ló ṣe yí fún tán. Ṣẹ́mi náà ló tún ṣe yí fún tán. Mo dúpẹ́ lọ́dọ̀ rẹ, Láìdé. mo sọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà sẹ́mi náà ló ṣe yí fún tán. Ọdún mẹ́wàá ṣẹ́mi náà ló ṣe yí fún tán. Mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. Al-YUSRA. Mo sọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà ṣẹ́mi náà ló ṣe yí. Àwọn ọmọ Al-YUSRA wọn ò tiẹ̀ sí ń bì. Àwọn Al-YUSRA kankan. Kò sẹ́ni tó mọ Láìdé ṣéwù mọ́. kò sẹ́ni tó mọ Láìdé ṣéwù rí. Àníṣe ṣẹ́mi náà ló ṣe yí fún tán. dúpẹ́ lọ́dọ̀ rẹ. Àjì Láìdé. mo sọpẹ́ lọ́dọ̀ rẹ. Abẹ́nú ìdá. ìlà ìyá láwùrà ṣẹ́mi náà ló Ó ti pọ́dún mẹ́wàá ṣẹ́mi náà ló ṣe yí fún tán. dúpẹ́ lọ́dọ̀ rẹ. Ẹkún náà ó mo sọpẹ́ lọ́dọ̀ rẹ. ìlà ìyá láwùrà ṣẹ́mi náà ló ṣe yí. ẹkún ìnáwó ṣẹ́mi náà. ló ṣe yí fún tán. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. Bàbá mi ọpẹ́ mi mo yó. sọpẹ́ lọ́dọ̀ rẹ. ìlà ìyá láwùrà ṣẹ́mi náà ló ṣe yí. Bàbá nìyá di ṣẹ́mi náà ló ṣe yí fún tán. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. Bàbá mo Abẹ́nú ìdá. sọpẹ́ lọ́dọ̀ rẹ. ìlà ìyá láwùrà ṣẹ́mi náà ló ṣe yí. Àlìmọ́ ríwá ṣẹ́mi náà ló ṣe yí fún tán. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. Abẹ́nú ìdá. mo sọpẹ́ lọ́dọ̀ rẹ. ìlà ìyá láwùrà ṣẹ́mi náà ló ṣe yí. Àlìmọ́ ríwá ṣẹ́yìn náà ló ṣe yí fún. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. lórí Láìdé. mo sọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà sẹ́mi náà ló. Gàósù ni Azami ṣẹ́mi náà ló ló fi yí fún tán. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. Mo ṣọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà sẹ́mi náà ló. ṣẹ́mi ló fi gàósù fún ṣẹ́mi náà ló ṣe yí fún mo tán. dúpẹ́ lọ́dọ̀ rẹ. Bàbá inú ìdán mo o. sọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà sẹ́mi náà ló. Al-YUSRA ọdún mẹ́wàá ṣẹ́mi náà ló ṣe yí fún tán. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. àpọ̀dún mẹ́wàá mo sọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà sẹ́mi náà ló. àti pọ́dún mẹ́wàá ṣàwà náà ló ṣe yí fún tán. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. Ọláìdé. mo sọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà sẹ́mi náà ló. Àdìyọ Ọláìdé ṣẹ́mi náà ló ṣe yí fún. Màmá nínú ilé. lọ́dọ̀ rẹ. mo sọpẹ́ lọ́dọ̀ rẹ ìlà ìyá láwùrà sẹ́mi náà ló. Lórí Ṣéhù Láìdé ṣàwà náà ló ṣe yí fún tán. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. Ọláìdé. mo sọpẹ́ lọ́dọ̀ ìlà ìyá láwùrà. Al-YUSRA sẹ́yìn náà ló ṣe yí fún tán. mo dúpẹ́ lọ́dọ̀ rẹ. mo sọpẹ́ lọ́dọ̀ ìlà ìyá láwùrà. ṣẹ́mi náà ló ṣe yí. Bàbá ọlọ́rẹ̀ ṣàwà náà ló ṣe yí fún tán. dúpẹ́ lọ́dọ̀ rẹ. Bàbá Níyàdí. mo sọpẹ́ lọ́dọ̀ rẹ. ìlà ìyá láwùrà. sẹ́mi náà ló. Bàbá Lìmọ̀ ríwá ṣàwà náà ló ṣe yí fún tán. àdúpẹ́ lọ́dọ̀ rẹ. Lórí Láìdé. sọpẹ́ lọ́dọ̀ rẹ. ìlà ìyá láwùrà. ṣẹ́mi náà. Ẹnu rí dá. ṣáwa náà ló ṣe yí fún tán. àdúpẹ́ lọ́dọ̀ rẹ.
aṣọ pẹ́ lọ́dọ̀ rẹ̀ ìlàyé aláwòrán aṣáwa náà ló ṣe Al-YUSRA ṣe mí náà ló ṣe ìfúta dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ aṣọ pẹ́ lọ́dọ̀ rẹ̀ ìlàyé aláwòrán aṣáwa náà ló ṣe àǹfà rẹ̀ ṣe ṣé wọn náà ló ṣe ìfúta dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. àdìlẹ̀ ìdè. Ọ̀ṣọ́ pẹ́ lọ́dọ̀ rẹ̀ ìlàyé aláwòrán aṣáwa náà. Gbogbo ayé ń sìn ẹ́. Ṣé wọn náà ló ṣe ìfúta dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. ọmọ akéwù ṣọlá. Ọ̀ṣọ́ pẹ́ lọ́dọ̀ rẹ̀ ìlàyé aláwòrán aṣáwa náà ló Ó ti pọ́dún mẹ́wàá. Ṣáwa náà ló ṣe yìí fún tán. Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀, aṣọ pẹ́ lọ́dọ̀ rẹ̀, ìlà yàrá òǹrà ṣáwa. Bàbá mi gídá. Láì mú tí mú gbó. Ṣáwa náà ló ṣe yìí fún tán. Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀, Ẹnu ìdán. aṣọ pẹ́ lọ́dọ̀ rẹ̀, ìlà yàrá òǹrà Ajishafe. ṣáwa náà ló Láì ṣe. gèrè lérí. Ṣáwa náà ló ṣe yìí fún tán. Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Aṣọ pẹ́ lọ́dọ̀ rẹ̀. Ìlàyé aláwòrán. Láì ṣayá láyé. Ṣé wọn náà ló ṣe yìí fún tán. Adúpẹ́ Ó ṣayé fèkì náà. Aṣọ pẹ́ lọ́dọ̀ rẹ̀, ìlà yàrá òǹrà. Láìsí àìpín níbẹ̀. Ṣáwa náà ló ṣe yìí. Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Al-YUSRA. Aṣọ pẹ́ lọ́dọ̀ rẹ̀, ìlà yàrá òǹrà ṣáwa náà ló Láì ṣayá láyé. ṣáwa náà ló ṣe yìí fún tán. Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Abẹ́nu ìdán. Aṣọ pẹ́ lọ́dọ̀ rẹ̀, ìlà Ìlàyé aláwòrán ṣé mi náà ló. Láì gbowó lówó. Ṣé mi náà ló. Ló ṣe yìí fún tán. Mo dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. mo ṣọpẹ́ lọ́dọ̀ rẹ̀, ìlà yàrá Aláwòrán. sẹ́mi náà ló Ọmọ akéwù ṣọlá. sẹ́mi náà ló ṣe yìí fún. Ó ti ká kéwù ṣọlá o. Mo ṣọpẹ́ lọ́dọ̀ Ìlàyé aláwòrán ṣé mi náà ló. Àfà ọmọ àfà. sẹ́mi náà ló ṣe yìí fún tán. Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Mo ṣọpẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀, ìlà yàrá òǹrà sẹ́mi náà ló ṣe yìí fún tán. Ẹ lọ gbé àwọ́dù Sheikh Ahmed Asaruji. Sheikh Ahmed Akéwù ṣọlá Akilapa. Asaruji. Ọmọ gbogbo àwọn àfà. Akéwùsọlá Akilapa. Àti àwọ́dù bàbá wa Al-Magwa. Kàn gbé wa. Wọ́n ní ká máa gbé méjèèjì.